Koiki Media bringing the work closer to your doorstep. Mo kí gbogbo ilé pátápátá jákèjádò àgbáláyé níbikíbi tí oníkálukú wa ti ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti wà nírú àkókò yìí. Mo kí àwa tí a wà ní àárọ̀ pé ẹ káàárọ̀. Bákan náà mo kí àwa tí a wà ní ọ̀sán, mo kí wa pé ẹ káàsán. Mo kí àwa tí a wà ní alẹ́ pé ẹ káalẹ́. Àwa tá wà ní ọ̀gànjọ́ òru, mo kí wa pé a kú ojú oorun àsùnjí o. Mo kí olú iléeṣẹ́ yìí, olùdásílẹ̀ iléeṣẹ́ yìí, ọ̀gá wa Ọláyọmí Kóìkí, mo kí yín púpọ̀ fún iṣẹ́ takuntakun èyí tí ẹ̀ ń gbé ṣe ní orílẹ̀-èdè àgbáyé, gbogbo àgbáyé, torí kìí ṣe orílẹ̀-èdè kan náà ni ọwọ́jà yín tó. Káàkiri gbogbo àgbáláyé, gbogbo mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé, ibẹ̀ lọ́wọ́jà yín tó. Mo kí yín pé ẹ kú iṣẹ́. Lágbára Elédùmarè, Ọlọ́run yóò máa mú yín tẹ̀síwájú. Ire gbogbo yóò máa jẹ́ ìpín yín. Bákan náà mo wá kí bàbá wa Professor Adébánjí Akíntóyè. Mo kí yín pé bàbá kẹ́mi ọlá ogun lórí àpèrè ibi tí ẹ wà. Bákan náà mo kí bàbá wa Chief Olóyè Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà. Mo kí yín o, a kú oríire ìdásílẹ̀ láti ọwọ́ àwọn ìjọba Nàìjíríà. Àtúnkù oríire lẹ́ẹ̀kan sí. Mo gbà ládùúrà pé èyí tó kù lẹ́yìn tó sì kù síbẹ̀, Elédùmarè á gba ẹ̀tọ́ yín fún yín. Ẹ̀mí gígùn àlàáfíà náà lẹ́ mọ́ fi lo ìgbà láṣẹ Èdùmàrè. Bákan náà mo wá kí gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire pátápátá ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé pé a kú ara fẹ́ra kù. Bákan náà a sì tún kú rògbòdìyàn tó ń lọ lọ́tún tó ń lọ lósì. Mo gbà ládùúrà pé a ò ní bá wọn nípìn níbẹ̀. Ohun tí ó jẹ wá lógún lórí ìkànnì Koiki Media, òun náà ni pé bí a bá ti ń ṣerú àwọn ètò báwọn yìí, á dára púpọ̀ kí ẹ mọ̀ bá wa pín ètò yìí sí agbọn àwọn yàrá tí ó yẹ kó dé káàkiri àgbáláyé, kó fi lè kan àwọn tí ó ní ọ̀rọ̀, kó fi lè kàn wọ́n lára. Ìdí pàtàkì tí a fi máa ń sọ pé kí a máa pín ètò wa nígbà tí a bá ti ń wọlé. Mo kí gbogbo àwa tí a ń darapọ̀ mọ́ ètò ti àkókò yìí, pàápàá jùlọ lórí ìkànnì Koiki Media bringing the work closer to your doorstep. Mo kí wa pé a kú iṣẹ́ takuntakun. Lágbára Elédùmarè, ibi tí a ti mú owó tá fi ń ṣe dátà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa, orísun náà kò ní gbẹ, iná kò ní tán lọ́wọ́ wa ò, lágbára Èdùmàrè. Bàbá tí ń kọwọ́ bọnú àpò báyìí, owó náà la máa mú jáde, ọwọ́ wa kò ní kàn ìsàlẹ̀ àpò láṣẹ Èdùmàrè. Ẹ ṣé púpọ̀ fún ìfẹ́ tí ẹ ní sí iléeṣẹ́ Koiki Media bringing the work closer to your doorstep. Mo kí wa púpọ̀ pé a kú ọjọ́ tìní. Tí a bá wo ojú amóhùnmáwòrán wa yìí, ẹ rí i pé a kọ síbẹ̀ pé Kwara State ń parun lọ. Gbogbo wa la sì mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ ní Kwara State yìí, tó bá ti lè di pé ó gba ibẹ̀ yẹn kankan, ǹjẹ́ kò síbi tí ò ní kárí. Báwo ni irú ẹ̀ wá ṣe ní kù sẹ́yìn mọ́? Ó kù sọ́wọ́ èmi àti yín àti gbogbo àwọn tí, pàápàá jùlọ ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí oníkálukú wa wà. Àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ni pé mo kí wa lẹ́ẹ̀kan sí pé àtúnkù ara fẹ́ra kù. Kò sẹ́ni tí irú ètò ṣẹlẹ̀ ní Kwara State yìí tí ò ní ṣe kíni tí ó ṣẹlẹ̀ sí tí ò ní kẹ́dùn. A bá yín kẹ́dùn gan ní Kwara State, torí pé a ò lè sọ irú ẹni tí ó ṣẹlẹ̀ sí. Mo mọ̀ pé bákan méjì náà ni ọ̀rọ̀ ilé ayé. Ó ṣeéṣe kó jẹ́ pé fámílì tèmi lè mọ̀ sí ń bẹ̀, ṣùgbọ́n nínú ìwọ tó ń gbọ́ mi ní àkókò yìí, fámílì rẹ lè wà ń bẹ̀, àbí kó jẹ́ pé ọ̀rẹ́ rẹ lè wà ń bẹ̀. Ṣùgbọ́n tí fámílì bá wà ń bẹ̀, tọ́rẹ́ bá wà ń bẹ̀, ǹjẹ́ nǹkan tó dára ni. Ìdí nìyí tí ó fi jẹ́ pé a ní láti bá wọn kẹ́dùn, torí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí, ìṣẹ̀lẹ̀ ńlá burúkú ni, ìṣẹ̀lẹ̀ aburú tí ò dáa rárá àti rárá ni. Mo wá rọ gbogbo àwa tí a jẹ́ ọmọ kóòtù òjíire tá wà ní ìpínlẹ̀ Kwara, tá jẹ́ ọmọ Yorùbá, àkókò nìyí láti jí. Mo mọ̀ pé a ti ń pariwo kó tó di àkókò yìí
igbe tí bàbá wa olóyè Sunday Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà tó ń ké nígbà náà lọ́hùn-ún rèé, tó di ọ̀tá ilẹ̀ Yorùbá, tó di ọ̀tá Nàìjíríà. Abẹ́ẹ̀wárí igbe tó wá ń ké tí a ní kò sọ̀rọ̀ ńbẹ̀, wípé ọ̀rọ̀ olóṣèlú ló ń sọ, ó ń wá ohun tí ó jẹ ni, ó ń wá ohun tí ó mu ni, òun náà fẹ́ lérò lẹ́yìn ni, òun náà fẹ́ ṣègbà lẹ́yìn ni. Ariwo yẹn ńgbà náà lọ́hùn-ún, òun náà ló wá ń délẹ̀ báyìí, òun náà ni apá ò wá ká mọ́ yìí, torí pé èmi ò tíì nígbàgbọ́ pé apá yóò ṣe kíni, apá yóò ká èyí tó délẹ̀ yìí. Kódà níbi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí tó ń bá a lọ, èyí tí lè sọ pé agbára bàbá wa president wa Ahmed Bọ́lá Tinubu, pé apá wọn gan padà ká mọ́ nígbà tí ó bá di woro sí woro, torí pé eléyìí tó ń ṣẹlẹ̀ yìí ó ti ń bọ̀ láti di woro sí woro báyìí. Ẹ̀yin náà wo nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara State, ẹ wo àdúrà èèyàn tí wọ́n pa ní Kwara State, èèyàn 170 people ẹlẹ́rin ara bíi tiyín, ẹ sì ń ṣe kíni, ẹ sì kó ìbọn tì wọ́n láì ṣe pé bóyá ẹranko inú igbó. Tó kí ló wá fa àwọn ìdí pàtàkì tí àwọn ìṣẹ̀lẹ̀ yìí fi ń ṣẹlẹ̀? Gbogbo wa náà lọ́jọ́ yé, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa à ń ṣe kíni, à ń kọ etí ikún, à ń kọ sí ìrìn àjò àwọn báńdíìtì, à ń kọ etí ikún sí ìrìn àjò àwọn Fúlàní, pàápàá jùlọ àwọn tí ó jẹ́ àwọn adarí wa. Àwọn wọn ṣe kíni, àwọn ni wọ́n ń tà wá. Tẹ́ bá wo àfiránṣẹ́ tí a fi sí ránṣẹ́ tí a tẹ̀ sí ojú amóhùnmáwòrán yìí, ẹ rí i pé gbogbo àwọn tó jẹ́ gómìnà nígun mẹ́rẹ̀ẹ̀rin ní gbogbo ilẹ̀ kóòtù òjíire, ọ̀rọ̀ yìí kàn yín pátápátá. Bákan náà ó sì kan àwọn tó jẹ́ chairman local government náà, ó tún kan gbogbo àwọn tó jẹ́ lọ́balọ́ba, ládéládé, lóyèlóyè tó wà lórí àpèrè lọ́wọ́lọ́wọ́ yìí. Ṣùgbọ́n jẹ́ ká mú lẹ́yọ kọ̀ọ̀kan kájọ tó bó ṣe yẹ ká tó. Gómìnà wa ní ìpínlẹ̀ Kwara, ẹ dákun, ṣe rí i pé Kwara State ń parun lọ rèé nítorí àwọn báńdíìtì tó jẹ́ àwọn ọmọ ìyá yín. Ẹ sì ń pa ìran Yorùbá, ẹlẹ́yin fẹ́ pààrọ̀ Yorùbá run. Chairman local government Ìfẹ́lódùn ní Kwara State, láìpẹ́ yìí náà la gbọ́ ìpè lórí àwọn ènìyàn 5 tí wọ́n gbé ní Kwara State. Láìpẹ́ yìí náà ni, kò tíì ju bí ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ méjì lọ ní ìsín, tí wọ́n gbé ènìyàn 5 yìí. Níbẹ̀ ni ọmọ kékeré kan wà tí wọ́n pé ọmọ ọdún yìí, ọmọ yìí kò tíì ju ọmọ ọdún 5 lọ, tí wọ́n ní kí wọ́n mú 20 billion wá, 20 million naira wá, tí wọ́n lè tún fún wọn ní owó yìí, tí wọ́n tún fún àwọn báńdíìtì ní owó yìí. Ṣùgbọ́n pẹ̀lú síbẹ̀síbẹ̀ wọn ò ṣe kíni, wọn ò tún rìlíìsì àwọn ẹni yìí. Ẹ sì wà ń bẹ̀ gẹ́gẹ́ bí chairman local government, ẹ wà ń bẹ̀ gẹ́gẹ́ bí olórí tó ń darí ìlú. Ẹ wá rí ìgbésẹ̀ kankan láti gbé lórí ọ̀rọ̀ àwọn Fúlàní yìí. Ìdí nìyí tí a fi mọ̀ pé ẹ̀yin gangan ni báńdíìtì. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gọ́vnọ̀, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ chairman, ẹ̀yin ọba aládé tí ẹ wà ní ọwọ́lọ́wọ́ yìí, tẹ́ wà lórí àpèrè, tẹ́ wà lórí ìtẹ́, ó fi hàn pé ẹ̀yin gangan ni báńdíìtì. Torí pé ẹ̀yin àgbàlẹ̀ pa lówe pé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Tó àgbà ti yín báyìí, kí ni nǹkan tó ń wò báyìí, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ìrìn àjò yìí? Tí odidi àwọn báńdíìtì, àwọn Fúlàní, wọ́n fi wá wọlé, tí wọ́n fi wá jí, wọ́n fi ń jẹ odidi ìlú kan run. Ẹni tó wà nínú igbó tí ò lè ràn wọlé báyìí. Ẹlòmíì ò mọ ibi tó wà mọ́, ibi tó dorí kọ ní ìsín, ẹlòmíì ò mọ ibi tó dorí kọ lọ́wọ́lọ́wọ́ báyìí, tó sì wà nínú igbó tó ń rìn kiri. Bí arákùnrin kan tí mo gbọ́ nígbà tí mò ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan, wípé ìtọ̀ ìdí ẹ̀ náà ló mú fún odidi ọjọ́ 8 days tó lò nínú igbó tó di pé Ọlọ́run ní kó bọ́ síta. Àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí wá ṣẹlẹ̀ sí, a gbọ́ pé àwọn tó ti kú, àwọn ti kú. Àwọn tí wọ́n ti wá lé wọgbó lọ, kí ni ìgbésẹ̀ yín lórí ìrìn àjò yìí? Kí ni ìgbésẹ̀ yín lórí ìrìn àjò yìí? Ẹ jọ̀wọ́, a rọ gbogbo ẹ̀yin gómìnà wa káàkiri
ilẹ̀ Yorùbá àkókò nìyí láti jọ jókòó láti jọ pe ìpàdé àpérò torí pé ń bọ̀ àwọn ládẹ́dẹ̀ ní ìsín ó ti kúrò ní àwọn. Bẹ́ẹ̀ bá wo ìrìn àjò tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kò sí ohun tó fún wa ní ìdánilójú pé ogun ò ti wọlé dé. Ogun ti wọlé dé báyìí nígbà tí ènìyàn 170 tó ń gbẹ̀mí mì lójú ìbọn. Àwọn tó farapa ti farapa táwọn náà wà nílé ìwòsàn. Àwọn tó gbẹ̀mí mì ti gbẹ̀mí mì. Àwọn tó sá wọgbó lọ wọ́n ti sá wọgbó lọ báyìí. Ǹjẹ́ ẹ lè ṣe àwárí àwọn tó sá wọgbó lọ yìí láti dá wọn padà sínú ìlú? Ìbéèrè mi rèé lọ́wọ́ gómìnà Kwara State àti gbogbo chairman tó wà ní Kwara State pátápátá torí gbogbo yín lọ́rọ̀ yìí kàn. Ṣùgbọ́n nítorí pé chairman Ìfẹ́lódùn local government àwọn ló ń ṣe kí ni ọ̀dọ̀ wọn ní gbọmọgbọmọ yìí ti ń pọ̀ jù. Ìdí nìyí tí ẹ fi ń rí àwòrán chairman Ìfẹ́lódùn lórí ayélujára pẹ̀lú ètò yìí. Ìbéèrè mi wá rèé sí chairman Ìfẹ́lódùn àti gbogbo ẹ̀yin chairman tó kù àti gómìnà tó jẹ́ gómìnà Kwara State lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú ẹ̀yin ọba aládé tẹ́ wà níbẹ̀ pẹ̀lú ẹ̀yin emir tẹ́ wà níbẹ̀. Ǹjẹ́ ẹ lè ṣàwárí àwọn tó wọgbó lọ tí àwọn báńdíìtì tí wọ́n fìbọn tí wọ́n fi lé wọgbó lọ? Ǹjẹ́ ẹ lè ṣàwárí wọn padà sínú ìlú? Bẹ́ẹ̀ bá wá ṣàwárí wọn padà sínú ìlú, gbogbo dúkìá wọn tí ó ti bàjẹ́ táwọn báńdíìtì ti bàjẹ́ tí wọ́n ti dáná sun, ǹjẹ́ ẹ lè dá dúkìá wọn padà fún wọn? Ìdí nìyí tí mo fi sọ pé ẹ̀yin gangan ni báńdíìtì. Nítorí pé tẹ́ ẹ bá jẹ́ báńdíìtì, bó o ní àwọn kí ó ṣe wọ̀lú wá ìlú tẹ́ ẹ ṣe olórí lé lórí, tẹ́ ẹ ti ń jẹ tẹ́ ẹ ti ń mu, ìlú tẹ́ ẹ ti ń gba owó oṣù tówó oṣù yóò sì dí lọ́wọ́ ìjọba àpapọ̀. Àwọn tẹ́ wá ń ṣèjọba lé lórí yìí, àwọn ni àwọn ẹranko kan wá ń wọlé tọ̀ láti wá lé kúrò nínú ìlú tí wọ́n wá ń pa wọ́n bí ẹran. Ẹ wá rí ìgbésẹ̀ kan gbé lórí wọn. Ẹ wá sọ báńdíìtì, ẹ sọ wọ́n di ọmọ ìyá yín, ẹ sọ wọ́n di àbúrò yín, ẹ sọ wọ́n di fámílì yín. Ẹ ní àrà tó bá wù wọ́n náà ni kí wọ́n fi gbogbo ọmọ kóòtù òjíire kí wọ́n fi dá. À ń pè sí ọ̀dọ̀ gómìnà Kwara State láti gbé ìgbésẹ̀ tó nípọn, ìgbésẹ̀ tó yanrantí lórí ètò ààbò nípínlẹ̀ Kwara. Tí agbára yóò bá ká a mọ́, tẹ́ mọ̀ pé agbára yóò ká ìrìn àjò yìí, ẹ ṣe ké sí àwọn tí wọ́n kún yín lọ́wọ́ nípé tó ẹ̀yin ọ̀gá wa lókè, ọ̀rọ̀ yìí ó ti ń lágbára ju agbára wa lọ. Ìgbésẹ̀ tí a bá gbé ẹ̀jẹ̀ àjọ gbé. A ní ìfọwọ́sowọ́pọ̀ yín, a ní ìdí ìfọwọ́sowọ́pọ̀ yín. Ẹ ké sí wọn, àwọn náà sì ṣe kí ni, àwọn náà gbé ìmọ̀ràn dìde àbí káwọn náà gbé ètò dìde lórí ẹ̀ pé tó ibi tọ́rọ̀ dédé yìí ètò ààbò ó ṣe pàtàkì. Ẹ mọ́ gbàgbé pé ó ti tó láti ọdún tó kọjá tá a lò lọ yìí lórí ìkànnì náà láti ṣe prógráàmù pé àwọn báńdíìtì tí wọ́n ti kọ̀wé sí àwọn ìlú kan ní Kwara State bẹ̀rẹ̀ láti Káyàmọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí tó fi dé Chikanda. Ṣé mọ̀ pé Chikanda ní Kwara State ní lẹ́nu bọ́dà Benin sí Sakimbi sí Nàìjíríà sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Tẹ́ ẹ bá gbàgbé, a ti sọ fún wa rí wípé àwọn báńdíìtì yìí wọ́n ti kọ̀wé sí àwọn ìlú kéréje àwọn ìlú wọ̀nyí, pàápàá jùlọ inú igbó Káyàmọ́ yẹn ibẹ̀ wọ́n fi ṣe bùbá. Ṣùgbọ́n a mọ́ ń gbàgbé, ṣùgbọ́n àtúnwá gbàgbé lọ́nà kan, pàápàá jùlọ ẹ̀yin tẹ́ jẹ́ olórí wa ẹ̀ tún gbàgbé. Ìdí tẹ́ fi gbàgbé rèé, táwọn báńdíìtì bá kọ̀wé pé àwọn múwèé wá fún àdúgbò kan àbí ìlú kan pé àwọn ń bọ̀ wá pọ́n mọ retí àwọn. Mo sọ fún wa nígbà yẹn náà lọ́rùn pé ẹ má jẹ́ kí a sọ pé wọn ò ní wá. Ìgbà tí wọ́n fẹ́ wá yẹn tí wọ́n kọ sínú lẹ́tà yẹn, àkókò yẹn ó ṣeéṣe wọn ò ní wá. Kódà kẹ́ kó gbogbo sọ́jà gbogbo Nàìjíríà kẹ́ kó wọn sí bí ẹnu bodè àbí kẹ́ kó wọn sí ẹnu ìlú, wọn ò ní wá ní àkókò tí wọ́n sọ yẹn.
ìgbà tí wọ́n á fi yín lára balẹ̀ tí egbé ò ti regbé tegbé ò ti regbè tẹ́nìkan ò tiẹ̀ ní ronú pé báńdíìtì ń bọ̀ wá mọ́, ìgbà yẹn ẹ ti ṣe kíni, ẹ ti kó àwọn ọmọ ogun yín, ẹ ti kó wọn kúrò lójú ọ̀nà. Ìgbà yẹn làwọn wá ṣẹ̀ṣẹ̀ wá sí kíni, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ronú pé ọya ẹ jẹ́ káwọn jáwọ̀lú. Ara àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ rèé. Fún àǹfààní ẹ̀yin tó kù, àwọn ìlú kéréje tó kù pàápàá jùlọ ìpínlẹ̀ Ọ̀ṣun, a gbọ́ pé wọ́n ti kọ̀wé síbẹ̀ náà. Ẹ̀yin ìpínlẹ̀ Ọ̀ṣun, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Bàbá Adélékè, àkókò rèé láti gbé ìgbésẹ̀ tó nípọn lórí ètò ààbò nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ mọ́ fi sí iná sórí òrùlé sùn wípé nígbà tí wọ́n ti kọ̀wé pé àwọn ń bọ̀ níjọ́ báyìí, níjọ́ tí wọ́n kọ̀wé pé àwọn ń bọ̀ wá yẹn wọn ò ní wá lọ́jọ́ yẹn. Ó yẹ kí òye yìí ó yẹ kó ti yí gbogbo àwọn ọmọ kóòtù òjíire pàápàá jùlọ àwa tá a jẹ́ olórí. Ẹ̀yin ìpínlẹ̀ Ọ̀ṣun, ẹ̀yin náà mọ̀ lọ múra lẹ̀ o, gẹ́gẹ́ bí ìwé tí wọ́n kọ sí yín. Ẹ mọ́ wàá sun oorun àsùnpìyè. Ẹ mọ́ sọ pé ńgbà tí wọ́n ti dágbà kan, ìgbà tí wọ́n dá yẹn wọn ò wá mọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni mo sọ pé ní tìkàndá tí wọ́n kọ̀wé sí wọn bẹ̀ náà pé àwọn ń bọ̀ wá nígbà yẹn náà lọ́hùn-ún. Ètò tìkàndá yìí òun ló gbé wa jáde ní àkókò ìgbà yẹn náà tí a fi sọ àwọn ọ̀rọ̀ yìí jáde wípé ẹ má jẹ́ ká fi iná sórí òrùlé sùn gbogbo ìgbàkúìgbà, gbogbo àkókò kákòókò. Ẹ jẹ́ kí security wa ẹ jẹ́ kó táìtì. A jẹ́ kó yé wa ńgbà yẹn náà pé gbogbo ọ̀nà tó wọlé tó jẹ́ bọ́dà wa, a ní kí ẹ jẹ́ kí ètò ààbò kó ṣe kíni, kó yanrantí, kó táìtì síbẹ̀, torí pé àwọn ọdún bọ́dà yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn bandit yìí ni wọ́n ń gbà wọlé. Ẹ wá wò ó bí wọ́n ṣe wá wọlé ní ìsìn. Ẹ wo nǹkan tí wọ́n ṣe, ẹ wo adúrú èèyàn, ẹ wo adúrú ẹ̀mí tó gbẹ̀mí mì. Káyàmọ́ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ yìí, Kwara State yìí kò jìnnà sí bọ́dà ìpínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé, àkókò rèé o, a tún tẹ̀ mọ́ yín létí báyìí pé ẹ tètè gbé ìgbésẹ̀ tó yanrantí, ìgbésẹ̀ tó nípọn lórí gbogbo àwọn ọ̀nà tó wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ ní òkè ògùn níbí, lápá òkè ògùn níbí, lápá òkè ògùn, torí pé àwọn bọ́dà pọ̀, torí àwọn bọ́dà tí wọ́n ń kọlu ọ̀pọ̀lọpọ̀ wá fojú síla. Àwọn ni àwọn bọ́dà tó jẹ́ ní ńlá bí àwọn ìdí ìrókò, àwọn tá a fojú síla nìyí. Àwọn bọ́dà kéréje tó jẹ́ pé àfojúsíla yìí, ó yẹ kí á gbé ìgbésẹ̀ lórí àwọn ìrìn àjò bọ́dà wọ̀nyí, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kinní yìí ibẹ̀ wọ́n ń gbà wọlé. Onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, a fẹ́ kí ẹ bá wa ró gbogbo àwọn ọlọ́dẹ wa nípínlẹ̀ Ọ̀yọ́, a fẹ́ kí ẹ bá wọn ró wọn lágbára. Àkókò nìyí láti ró àwọn ọlọ́dẹ, àwọn agbófinró, àwọn àmọ̀tẹ́kùn. Àkókò ní láti ró wọn lágbára lórí ètò ààbò nípínlẹ̀ Ọ̀yọ́. Bẹ́ẹ̀ náà ni àwọn ìpínlẹ̀ tó kù náà. Ẹ mọ́ sọ pé bóyá ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan náà là ń tẹnu mọ́. Gbogbo ìpínlẹ̀ tó jẹ́ ìpínlẹ̀ kóòtù òjíire nípínlẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin gómìnà tẹ́ wà ń bẹ̀, àkókò nìyí láti ṣiṣẹ́, láti jọ jókòó, láti jọ fikùn lukùn wípé báwo ni ètò ààbò yóò ṣe yanrantí, tí ó ṣe múnádóko ní ìpínlẹ̀ wa. Ètò ààbò mẹ́hẹ nípínlẹ̀ kọ̀ọ̀kan, torí pé ètò ààbò mẹ́hẹ nípínlẹ̀ Kwara tó pọ̀ dáadáa, iná ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara nípa àwọn agbésùmọ̀mí yìí ló fi ń pọ̀ sí i. Torí tí ètò ààbò ọ̀bá mẹ́hẹ ń bẹ̀, kò ní ṣeé ṣe fún àwọn agbésùmọ̀mí yìí láti ṣe kíni, láti mọ jáwọ̀lú tó lọ́ba tó níjòyè. Mò ń bọ̀ sórí ọ̀dọ̀ ẹ̀yin ọba wa o, mò ń bọ̀ sórí ọ̀dọ̀ ẹ̀yin ọba wa, torí pé èyí tó pọ̀ jù ń bẹ̀ ó wà lọ́wọ́ ẹ̀yin ọba náà, ó wà lọ́wọ́ ẹ̀yin kábíyèsí tẹ́ ẹ jẹ́ ọba lórí ìlú. Èyí tó pọ̀ ń bẹ̀ ó wà lọ́wọ́ yín, ṣùgbọ́n kò dùn mí púpọ̀ lọ́mọ̀tìmọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yin ọba náà pé wọ́n kú tí ń palẹ̀ yín náà mọ́.
ṣùgbọ́n ǹjẹ́ ó dáa? Níbo ni àwọn àṣẹ ìgbàanì lọ? Àṣẹ ìgbà ìwáṣẹ̀ tí àwọn baba ńlá yín ń lò tógun ò fi jà wọ́n, tógun ò fi kó wọn, tógun ò fi ká wọn mọ́lé kọ́ lọ. Níbo ni àwọn àṣẹ yẹn wà? Ẹ ti ta àwọn àṣẹ yìí dànù nítorí owó, nítorí dúkìá, nítorí ipò. Àṣẹ ò wá sí lẹ́nu ọba mọ́, agbára ò sí mọ́. Ebi tẹ́lẹ̀ láyé ìgbà yẹn lọ́hùn-ún, nígbà yìí nínú ìtàn tá a gbọ́, òun ni pé àwọn ọba ni wọ́n ń kojú ogun, àwọn ọba ni wọ́n ń ṣáájú ogun. Ẹ̀yin ọba tẹ́ ẹ wà lóde òní, ǹjẹ́ ẹ̀ ń ṣáájú ogun bí? Ẹ̀ ń ṣáájú dúkìá, ẹ̀ ń ṣáájú owó, ẹ̀ ń ṣáájú ipò. Ohun tẹ́yìn ń lérè. Ọmọ ẹni ìbáà kú kò kàn yín. Ṣé ẹ wá rí báyìí? Mo mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọba aládé tẹ́ ẹ wà nípínlẹ̀ Kwara, ẹ̀yin ní ọmọ wò ó pé lọ́wọ́lọ́wọ́ báyìí ni ọba tó bá ronú ni o. Wípé ìjẹ́ ohun tó ń ṣẹlẹ̀ yìí nígbà àkókò mi tí mo wà yìí, ìjẹ́ ohun tó dára ni. Torí ohun tó bá ṣẹlẹ̀ nígbà tí oníkálukú náà la ó sọ. Bí dáadáa bá ṣẹlẹ̀, a ó sọ nípa pé nígbà ayé kábíyèsí báyìí, dáadáa báyìí ló ń ṣẹlẹ̀ nígbà náà. Nígbà ayé kábíyèsí báyìí, ìdàkejì tó ṣẹlẹ̀ rèé, a ó sọ. A wá rọ gbogbo ẹ̀yin gómìnà tẹ́ ẹ kù, tẹ́ ẹ sì wà lórí àpèrè báyìí pé ẹ ní láti gbé ìgbésẹ̀ tó nípọn, ìgbésẹ̀ tó yanrantí lérò ètò ààbò. Torí pé èyí tó ń ṣẹlẹ̀ yìí, ẹ̀jẹ̀ àlọ́ kọ́lẹ̀ tí bá fi ń lọ báyìí, tí bá ń lọ bí ṣe ń lọ yìí, ẹ rí i pé agbára tó jẹ́ pírẹsidẹ́ǹtì wa lórílẹ̀‐èdè Nàìjíríà, ọlọ́lá jùlọ Bọ́lá Ahmed Tinubu, agbára wọn ò ní ká mọ́. Ṣùgbọ́n mo fẹ́ kẹjẹ́ kájọ fi kinní kan wòye lórí àwọn ìrìn àjò wọ̀nyí tí a ti gbọ́ gbogbo àwa ọmọ kóòtù òjíire tí gbogbo wa sì dákẹ́lé lórí tá a sọ̀rọ̀ nípa rẹ̀ mọ́. Kí ni nǹkan tí mo fẹ́ sọ nípa èrè tí mo fẹ́ sọ yìí? Òun ni pé ohun tí àwọn báńdíìtì yìí tí wọ́n ń hù níwà tí wọ́n fi ń hùwà yìí, gbogbo wa la ti gbọ́, gbogbo wa la sì mọ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa a ti gbójú kò ń bẹ̀ lórí ṣẹ̀ríà. Ṣẹ̀ríà tá a sọ̀rọ̀ nípa rẹ̀ mọ́, tá a kéde nípa rẹ̀ mọ́, tá a pariwo nípa rẹ̀ mọ́ yìí, abẹ́ ṣẹ̀ríà yìí náà làwọn kinní yìí ni wọ́n gọlé lórí o. Wọ́n sì ní èrò ọkàn wọn tí wọ́n fẹ́ ṣe. Èrò ọkàn wọn náà ni pé wọ́n fẹ́ gba ilẹ̀. Ẹ jẹ́ bira wa léèrè, níbi táwọn báńdíìtì bá ṣe nǹkan lù sí, tí wọ́n pa ẹ̀mí tó lé 170, tí wọ́n lé àwọn kan wọgbó lọ, tí àwọn kan wà nínú ìfarapa, ẹ dákun ṣé irú ìlú yẹn ṣé àwọn yóò tún padà síbẹ̀ láti mọ gbébẹ̀ mọ́? Àwọn èèyàn ò ní padà síbẹ̀ mọ́. Àwọn tẹ́ ẹ ti bà dúkìá wọn jẹ́, tẹ́ ẹ ti fi dúkìá wọn jóná, tẹ́ ẹ ti sun gbogbo ẹ̀ níná. Kí lẹ wá ń retí pé ṣé àwọn èèyàn yẹn wọ́n tún padà síbẹ̀? Wọn ò ní padà sí ìlú yẹn mọ́. Ìlú yẹn ṣe kí ni? Ìlú yẹn ti dahoro nìyẹn. Ẹ wá wò ó, nígbà tí gbére bá regbé, tí gbé bá regbè, láìpẹ́ láì jìnnà, àwọn báńdíìtì yìí wọ́n á fi ìlú yẹn wọ́n á fi ṣe kí ni? Wọ́n á fi ṣe ibùgbé. Wọ́n á pèlú àwọn ni. Wọ́n gbàlú àbí wọn ò gbàlú? Wọ́n gbalẹ̀ àbí wọn ò gbalẹ̀? Ẹ rí i pé wọ́n ti gbalẹ̀. Àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wa tí a ò jọ ronú lé lórí rèé, wípé ohun táwọn ará ibí yìí tí wọ́n ń dán lára yìí lórí pé wọ́n fẹ́ gba ilẹ̀ ni. Àwọn tí wọ́n lé kò nílùú, tí wọ́n dànù, tí wọ́n lé wọn dànù, tí wọ́n pa wọ́n dànù. Ṣé irú àwọn yẹn, ẹni tó lóun bá mórí bọ́, tó lóun mórí yọ, tó bọ́ lọ́wọ́ ikú, ṣé òun ló tún padà sínú ìlú yẹn? Kò ní padà mọ́. Ìdí nìyí tí mo fi ní àwọn gómìnà wa, àwọn ni báńdíìtì. Torí pé tí wọn ò bá jẹ́ báńdíìtì ni, wọn ò ní lajúlẹ̀ kí àwọn ẹranko burúkú yìí kí wọ́n máa wọ inú ìlú tí wọ́n ń so lórí wá. Tẹ́ ń ṣe olórí lólórí, kí wọ́n máa wọ inú ìlú yẹn wá, kí wọ́n máa jẹ wọ́n run, kí wọ́n da ojú ìbọn kó àwọn èèyàn yín. Ẹ sì ń dákẹ́, ẹ sì ń wòran. Ẹ wá sọ pé ẹ̀yin ń ṣiṣẹ́, ẹ̀yin ń gbégbésẹ̀. Adìẹ ń làágùn, ìyẹn ni ọ̀já mọ̀. Ìlàágùn wo lẹ̀ ń làágùn?
látọjọ́ yìí gómìnà ìpínlẹ̀ Kwara ìlàágùn wo lẹ̀ ń làágùn látọjọ́ tí wàhálà yìí ti ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara tẹ́ ẹ sì rí nǹkan kan ṣe sí. ṣùgbọ́n mi ò tún rí yín bá wí nítorí pé a gbọ́ bá tiẹ̀ láàmọ̀ àṣà ń gbọ́ wípé ọba Kwara òun ló ń pàṣẹ ohun tó bá sọ náà lẹ́yìn ń tẹ̀lé bí ọba tí ì sọ̀rọ̀ ọ̀rọ̀ yín ẹnu yín ò tí ì tọ́rọ̀ ó kù díẹ̀ káàtó ẹ lọ gbé yẹ̀wò ó kù díẹ̀ káàtó ẹ̀yin ọmọ Kwara ẹ mọ́ fi ṣèbínú ìjà yín náà là ń gbé o torí pé a ò mẹni tí ó kàn lọ́la bá a ṣe ń pariwo Kwara yìí àti ìmọ̀pínlẹ̀ tí ó tún kàn lọ́la kọ́lọ́run kó bá wa dá gbogbo ẹ̀ dúró ni ọmọ jẹ́ kó tẹ̀síwájú báyìí tó bá ń tẹ̀síwájú báyìí a rí i pé Nàìjíríà ó ti bọ́ọ̀sì pátápátá nìyẹn ṣùgbọ́n kí Nàìjíríà tó bọ́ọ̀sì ìbá dáa kẹ́yìn gómìnà wa kẹjọ jókòó kẹjọ ṣe àpérò bóò lásìkò ní abẹ́ Nàìjíríà sì kúrò nínú Nàìjíríà torí tá a bá tètè kúrò nínú Nàìjíríà lẹ̀ pẹ̀lú eléyìí tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀ rí i pé Nàìjíríà padà sí kíni yóò padà bọ́ọ̀sì wa torí pé Nàìjíríà iná làwọn báńdíìtì tẹ́ ń wò yìí o àwọn báńdíìtì tẹ́ ń wò yìí àwọn ní Nàìjíríà tó ẹ sì ti kó irinṣẹ́ lé wọn lọ́wọ́ ẹ ti fún wọn lágbára ọwọ́ kù sọ́wọ́ yìí gómìnà wa nípínlẹ̀ kọ̀ọ̀kan pàápàá jùlọ nílẹ̀ Yorùbá nílẹ̀ Kóòtù Òjíire láti jọ jókòó láti jọ ronú wípé àwa náà ní àwọn ọlọ́dẹ aláwọn security aláwọn ẹlọ́ṣọ́ ààbò àwọn ọlọ́dẹ ìbílẹ̀ ń bẹ àwọn àmọ̀tẹ́kùn tẹ́ ẹ tún gbà wọlé tẹ́ ẹ ẹ̀dọ́sì àwọn náà ń bẹ oríṣiríṣi àwọn ẹgbẹ́ OPC náà ń bẹ wáyé tẹ́ ẹ fi pé gbogbo wọn èyí jókòó kẹwàá jọ jókòó pé báwo ni ètò ààbò yóò ṣe mú yanrantí ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ṣùgbọ́n ẹ lè ṣe é báwo lẹ ṣe fẹ́ ṣe é nígbà tẹ́ ẹ bá gbérù ìgbésẹ̀ yìí ọ̀nà ẹ̀jẹ̀ ti dí mọ́ yín nù torí kí tẹ́ ẹ ti ń jẹ iná nìyẹn ìdí nìyí tí ẹ fi lè ṣe é ṣùgbọ́n ó wá ṣe pàtàkì fúrú àkókò yìí láti gbé ìgbésẹ̀ irú ẹ̀ nítorí pé kẹ́ mọ́ bàa fi ẹ̀mí ẹni ẹlẹ́ni ṣòfò mọ́ ṣé àwọn ẹ̀mí tó lọ 170 tó lọ yìí gómìnà Kwara State election ní ń bọ̀ yìí tẹ̀ ń pariwo yìí bóyá tún lọ ẹ̀kejì sí abẹ́ ẹ̀kẹta lẹ fẹ́ lọ sí ṣé àwọn ni tí wọ́n ti gbẹ́mìí mì yìí ṣé wọ́n dìde láti wá tẹ̀ka fún yín ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọn ò tí ì kúrò láyé wọn sì wà nínú ẹni tí ń polongo fún yín àbí chairman local government tó fẹ́ lọ lẹ́ẹ̀kejì sí ṣé ẹni tó ti kú tó ti wà nínú sàárè ṣóhun ni yóò wá tẹ̀ka àbí ẹni tó ti wà níbi tí àwọn ẹyẹ ti ń jẹ òkú ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ òkú náà ló ti kú sínú igbó ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò tí ì rí ọ̀pọ̀lọpọ̀ tó jáde pẹ̀lú eré pẹ̀lú ìbànújẹ́ wọnú igbó lọ ǹjẹ́ ẹ mọ ohun tó lọ kojú kọ nínú igbó tó mórílé sọ wà láàyè ni àbí ó ti kú àbí kò sí láàyè mọ́ èwo la mọ̀ ń bẹ̀ ìdí nìyí tí a fi ń sọ fún yín làwa fi ń ké ipe ẹ dákun ẹ gbà wá kúrò lọ́wọ́ ogun yìí ẹ kó wa padà ẹ mọ́ kó wa wọnú ogun lọ torí pé ẹ̀yin olórí wa ẹ̀yin náà lẹ̀ ń kó wa wọnú ogun lọ tẹ́ ẹ bá wá lè dá wa padà ẹ ṣègbésẹ̀ tó yọrantí tágbára yín ò bá ka mọ́ ẹ̀yin lẹ fà wọ́n wọlé ẹ̀yin lẹ jẹ́ kí wọ́n jọba lórí ilẹ̀ Kóòtù Òjíire ẹ̀yin lẹ jẹ́ kí wọ́n lágbára ṣùgbọ́n tágbára yín ò bá wá ká a mọ́ wáyé tẹ́ ẹ fi ṣe kíni tẹ́ ẹ fi ìgbésẹ̀ tẹ́ ẹ lè gbé òun náà là ń lé yín sí yìí wípé àníṣe àwọn tó jẹ́ àwọn agbófinró àwọn tó jẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò tó jẹ́ ti ìbílẹ̀ ń bẹ tí ẹ sì táwọn bàbá wa sì ń lò nígbà ìwáṣẹ̀ títí di àkókò yìí ẹ ṣe pè wọ́n kẹ́ ẹ ṣe kíni kẹ́ wá ró wọn lágbára kẹ́ wá jẹ́ káwọn náà jáde kẹ́ wá wò bóyá agbára yín ó ká wọn àbágbára yín ò ní ká wọn bẹ́ẹ̀ bá ṣe rú ìgbésẹ̀ yìí
ṣe mọ̀ pé ẹ̀yin ni lẹ́gbòríyìn rẹ̀, ẹ̀yin náà lẹ́gbà oríyìn rẹ̀. ìdí nìyí tá a fi ń sọ fún yín pé ẹ dákun gbogbo ẹnu ibodè wa tó wọ ìlú, ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀. ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀. mo kí àwọn àmọ̀tẹ́kùn ní Èkìtì, mo kí yín fún iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe ń bẹ̀. à ń gbúrò yín. bákan náà mo kí àwọn ọlọ́dẹ Èkìtì náà, à gbúrò yín. àwa tá a jẹ́ stéètì yòókù náà, ẹ jẹ́ káwa náà gbìyànjú, káwa náà ṣe bí wọ́n ṣe ń ṣe yìí. nípínlẹ̀ Ọ̀yọ́, mo kí ọlọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, mo kí àwọn náà. mo kẹ̀ kí wọn díẹ̀ ráńpẹ́ ni, torí pé ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ṣe ń mí dùgbẹ̀dùgbẹ̀. ìpínlẹ̀ Ọ̀yọ́ ń mí dùgbẹ̀dùgbẹ̀. tìpínlẹ̀ Ọ̀yọ́ kẹ̀ tí tó ti Kwara ni, ṣùgbọ́n kọ́ mọ́ bà wá tó ti Kwara. onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, ẹ̀yin náà ẹ tètè jí, ẹ tètè gbé ìgbésẹ̀ tó nípọn, ẹ tètè gbé ìgbésẹ̀ tó yanrantí lórí ètò ààbò. eléyìí ó ṣe pàtàkì fún wa. ẹ má jẹ́ kí wọ́n pa wá tán. mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ ètò yìí, ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń wọlé, mo kí yín ń pe ẹ kú iṣẹ́. mo kí ọ̀gá wa dáadáa, mo kí yín fún iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe. ẹ jẹ́ wá padà sórí ọ̀rọ̀ ṣẹ̀ríà. ṣẹ̀ríà tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, tí gbogbo wa dákẹ́ lé lórí yìí, ó ṣe pàtàkì ká jọ sọ̀rọ̀ lórí ẹ̀. ó ṣe mí láàánú púpọ̀ nígbà tá à ń gbọ́ pé ọmọ Yorùbá ìrẹ́ kóòtù òjíire, àwọn náà dìde láti jà fún ṣẹ̀ríà. àwọn náà tún dìde láti lọ kọ́ àwọn ọmọ ilé kéwú, wọ́n ń kọ́ wọn bí wọ́n ṣe ń gbébọn. eléyìí ó jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́ pé ọmọ kóòtù òjíire, ọmọ Yorùbá, ó ń kọ́ ọmọ Yorùbá, àwọn ọmọ kéékèèké, ìṣe tí àwọn aráabí yìí ń ṣe lọ́dọ̀ wọn, ẹ tún ti gbé wọlé Yorùbá. ṣùgbọ́n kó tó di pé yóò di ìrántán nílẹ̀ Yorùbá, kó tó di pé yóò gbalẹ̀, òun la fi ń kéde yìí wípé gbogbo ẹ̀yin gómìnà wa, ẹ̀yin lẹ ní iṣẹ́ yìí lọ́wọ́, ẹ̀yin ọba aládé, ọwọ́ yín ló wà. kí ìran Yorùbá, a ò gbọ́ rí, kí ìran Yorùbá kó mọ kọ́ àwọn ọmọ ilé kéwú, kó mọ kọ́ wọn bí wọ́n ṣe ń gbébọn. ṣe rí i pé ìrìn àjò gàté kò jọ gàté, ó fẹsẹ̀ méjèèjì ti ro ní òun. ṣe rí i pé ìrìn àjò ṣẹ̀ríà yìí, ó ti ń jẹ́ nǹkan tí ó jẹ́ ká mọ̀ pé lóòótọ́ àti lódodo iná ni àwọn báńdíìtì yìí tá à ń pè ní báńdíìtì yìí, pé ṣẹ̀ríà gangan ni wọ́n ń jà á fún. ṣùgbọ́n tá a bá sọ, tá a bá wí lọ, tá a bá wí bọ̀, àwọn mìíràn sọ pé ìsọkúsọ là ń sọ. wọ́n á sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn ni, wọ́n sọ pé àfẹ́ràn ẹ̀sìn àwọn ni, wọ́n sọ pé ẹ̀sìn èwo la fẹ́ràn, ẹ̀sìn kan la fẹ́ràn, àfẹ́ràn ẹ̀sìn kan ni, láì mọ̀ pé kò rí bẹ́ẹ̀. ẹ jẹ́ kí gbogbo wa kájọ sí kí ni, kájọ lajúlẹ̀, kájọ wò ó pé kí ló ń fà á, kí lohun tó mú kí ìrìn àjò yìí kó mọ rí báyìí. ṣùgbọ́n gbogbo wa à ń sọ lọ́tún lósì pé irọ́ ni, irọ́ kìí ṣe torí ẹ̀sìn, kìí ṣe torí kinní kan, kìí ṣe torí igbá, kìí torí àwo, wọ́n ń wọlé fúnra wọn ni, wọ́n ń ṣe gbá ni. ẹ̀yẹ wá wò ó, ọmọ kóòtù òjíire tó wá ń kọ́ àwọn ọmọ ilé kéwú, tó ń kọ́ wọn ní bí a ṣe ń gbébọn nílẹ̀ kóòtù òjíire. ṣé ohun tí wọ́n ní kí wọ́n kọ́ nílé kéwú nìyẹn? ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń gbàbọ̀dì fún ìran kóòtù òjíire, ilẹ̀ ó mú yín o. bẹ́ẹ̀ bá dalẹ̀ Yorùbá, ilẹ̀ ó mú yín. tẹ́ ẹ bá torí owó, tẹ́ ẹ torí ohun tẹ́ ẹ fi jẹ, tẹ́ ẹ fi dalẹ̀ Yorùbá, àbí tẹ́ ẹ fi ń ba ẹ̀sìn jẹ́ fún àwọn ẹlẹ́sìn, ilẹ̀ ó mú yín.
kí ló dé táwa tá a jẹ́ ìran Yorùbá why tó fi jẹ́ pé àwọn nǹkan tó jẹ́ pé nǹkan àtọ̀hún rìn wá òun ló jẹ wá lógún ju nǹkan wa lọ. ẹ dákun ẹ mọ́ bínú pé bo mo fẹ́ yà lọ yìí, ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ mọ́ bínú pé bo mo fẹ́ yà lọ yìí, nǹkan àjèjì ṣe jẹ wá lógún. àwọn nǹkan ní tiwa tá a jẹ́ tó jẹ́ nǹkan abínibí wa nílẹ̀ Kóòtù Òjíire ń bẹ, a gbé lárugẹ, a ò jà fún. nǹkan àjèjì yìí òun ló wá jẹ́ nǹkan tó wá jẹ wá lógún, òun náà la wá fi ń kó ogun jara wa. torí pé nǹkan àjèjì tí ó jẹ wá lógún yìí tí à ń rẹjú mọ́ yìí òun ló fa ogun yìí o, òun ló fa àwọn báńdíìtì lọ́tún báńdíìtì lósì. bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ sì dákẹ́. bẹ́ẹ̀ bá wá dákẹ́ ẹ mọ́ gbàgbé pé tó bá délẹ̀ tán, mo ti sọ síwájú wípé ọba tó jẹ tìlú tò orúkọ rẹ̀ ò ní parẹ́, èyí tó sì jẹ tìlú fi dàrú orúkọ tiẹ̀ náà ò ní parẹ́ nínú ìwé. àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ nǹkan pàtàkì tí a fẹ́ kí ẹ̀yin olórí ẹ̀yin gómìnà ẹ̀yin ọba láti gbé ní ìgbésẹ̀ láti lè jẹ́ pé kí àlàáfíà kó lè bá àjọba, ká lè ní ìfọ̀kànbalẹ̀ nínú ìlú wa pàápàá jùlọ lórílẹ̀-èdè wa. tẹ́ bá wá mọ̀ pé kò ṣeé ṣe mọ́, tẹ́ rí pé ó ti rú yín lójú, ó ti dàrú mọ́ yín lọ́wọ́, wáyé tẹ́ ẹ fi gbégbésẹ̀ lórí pé ọ̀dà o ẹ jẹ́ káà ní ẹ̀ tiẹ̀ ṣèpàdé, kẹ́yìn náà wá ṣèpàdé, kẹ́ ẹ wá gbé òfin kalẹ̀, tẹ́yìn náà bá wá ṣèpàdé yẹn ẹ wá gbé lọ àjọ ńlá yín, kẹ́ ẹ wá wò bóyá wọn ò buwọ́lù àbí wọn ò ní buwọ́lù. ìyẹn ẹ̀yin gómìnà náà ni mò ń sọ̀rọ̀ báwọn. ẹ mọ́ gbàgbé pé ọ̀rọ̀ nípa sẹ̀ríà yìí bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́, kí n sọ pé bàbá wọn Olúṣẹ́gun Ọbásanjọ́ òun ló buwọ́lù nígbà tí wọ́n gbé àbádòfin yìí dé. àbá tí wọ́n dá nípa sẹ̀ríà, táwọn aráabí yìí dá nípa sẹ̀ríà, nígbà tí wọ́n gbé e dé, tí wọ́n parí ẹ̀, tí wọ́n pé kórúbítí, wọ́n pé ríbìtì, wọ́n parí ẹ̀ tán, wọ́n gbé lọ síwájú pírẹ́sidẹ̀ntì wa àgbàanì, ìyẹn Olúṣẹ́gun Ọbásanjọ́, àwọn ni wọ́n buwọ́lù ló fi di òfin. mo mọ̀ pé àwọn náà mọ ọgbọ́n bí wọ́n bá wà, àwọn náà sì mọ rí, mo mọ̀ pé àwọn náà sì mọ̀ pé àwọn ṣe mistake nígbà náà lọ́hùn pé kí làwọn buwọ́lù sẹ̀ríà yìí fún. sẹ̀ríà àgbàanì tí bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ buwọ́lù òun ló ń ṣe kíni, òun ló di ogun wàhálà lónìí. àwa ké sẹ́yìn gómìnà wa náà nípínlẹ̀ Ọ̀yọ́, pàápàá jùlọ ní gbogbo ìpínlẹ̀ Yorùbá, ìpínlẹ̀ Kóòtù Òjíire, kẹ́yìn náà wá jókòó, kẹ́yìn náà wá ṣèpàdé. ohun tẹ́ fẹ́ ṣèpàdé lórí yẹn kẹ́ wá ṣe, kẹ́ wá gbé lọ wájú àwọn ọ̀gá yín lọ́hùn-ún, kẹ́ wá wò bóyá wọn ò buwọ́lù àbí wọn ò ní buwọ́lù pé nǹkan tẹ́ fẹ́ rèé. bíbí ohun táwọn náà ṣe nìyẹn. ẹ̀yin náà ò ṣe jókòó kẹ́ wá ṣe ìpàdé lórí pé nílẹ̀ Yorùbá o àfẹ́ ohun tí ń jẹ́ Fúlàní mọ́ àbí àfẹ́ nǹkan báyìí mọ́, kẹ́ wá sọ bẹ́ẹ̀, kẹ́ wá wò bóyá yóò dòfin àbí ò ní dòfin. àwọn nǹkan wọ̀nyí òun là ń pè yín lákìíyèsí sí láti gbé ìgbésẹ̀ lórí ẹ̀, torí pé ohun tó ń ṣẹlẹ̀ yìí ó ti ń lágbára jù, ó ti ń lágbára jù, ó ti pọ̀ jù. ẹ ṣé púpọ̀ ẹ̀yin tí ẹ bá wa ń tẹ live, tí ẹ sì bá wa ń tẹ like, mo kí yín. ẹ̀yin tí ẹ bá wa pín ètò yìí náà, mo kí yín. ẹ tún bá mi tẹ̀síwájú lórí pípín, a ò ní pẹ́ mẹ́nu dúró láìpẹ́ yìí. kìí ṣe fún tikú, bẹ́ẹ̀ ni kìí ṣe fún tàrùn.
lẹ́ẹ̀kan sí mo kí ọ̀gá wa, bàbá wa onínúure, bàbá gbogbo ọmọ ọ̀dọ́ pátápátá, gbogbo ọmọ kóòtù ojíire, olóyè Sunday Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà, mo kí yín púpọ̀ torí pé bàbá yìí òun ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ìran Yorùbá kó jẹ́ ká tètè mọ̀ pé ogun wọlé bọ̀. Òun ló jẹ́ ká tètè mọ̀ pé ogun ti wọlé dé, ṣùgbọ́n gbà náà ogun ò tíì dé bí eléyìí. Bóyá nítorí pé kò tíì dé bí eléyìí, òun ni ò jẹ́ kí àwọn gómìnà wa kí wọ́n kọbi ara sí, ṣùgbọ́n kì í ṣe torí ẹ̀, bí kò ṣe torí pé ibẹ̀ làwọn ti ń jẹ, ibẹ̀ ni wọ́n ti ń mu. Torí tí ó bá wá rí bẹ́ẹ̀, bó o lẹ́sẹ̀ wà lórí àpèrè yín tógun wa wọlé tẹ̀ wá ní rí gbèsè kẹgbélé lórí. Ìbéèrè mi wá rèé lọ́wọ́ gbogbo ẹ̀yin gómìnà wa, àbí lọ́wọ́ pírẹ́sidẹ̀nsì wa àti gbogbo ọmọ kóòtù òjíire, ṣé dandan ni kí gbogbo ènìyàn di ẹlẹ́sìn kan? Ìbéèrè mi rèé o, ṣé dandan ni kí gbogbo ènìyàn di ẹlẹ́sìn kan? Torí pé ṣẹ̀ríà yìí tí a dákẹ́ lé lórí yìí, tá a dákẹ́ tá a sọ̀rọ̀, tá a ké gbàǹjarè síta, tí gbogbo ọjọ́ faraya, tá à ń lé election 2027 là ń lé, tá à ń polongo ìbò. Nígbà tó bá dé, kálukú sá kàbàkàbà. Nígbà tó bá dé, a ó wọ ibi tá a wọ̀ sí, a ò ní rí. Torí pé ohun tá à ń ra mú hẹ́rẹ́hẹ́rẹ́ yìí, tá à ń fojú wò wẹ́rẹ́wẹ́rẹ́ yìí, tá à ń wò pé kò sí nǹkan kan bẹ̀, ohun tí ń bẹ lábẹ́ rẹ̀ ó ju 10 lọ. Ohun tó wà lábẹ́ ẹ̀ ju 10 lọ. Ìdí nìyí tí mo fi béèrè pé ṣé dandan ni kí gbogbo ènìyàn di ẹlẹ́sìn kan? Ṣé Ọlọ́run tó ṣètò wa wá sílé ayé, tó ṣètò bí kálukú ṣe wà, ṣé Ọlọ́run yìí a ó sọ pé Ọlọ́run yìí ò ní làákàyè ni àbí kò gbọ́n? Ọlọ́run tó ṣètò, tó dá oníkálukú, tó wá ṣètò, ẹ mọ̀ pé Ọlọ́run ló ṣètò ẹ̀sìn ìsìláàmù, Ọlọ́run ló ṣètò ẹ̀sìn kìrìsìtẹ́nì, Ọlọ́run ló ṣètò ẹ̀sìn àbáláyé tá à ń pè lẹ́sìn àwọn baba ńlá wa. Ṣé Ọlọ́run tó wá ṣe àwọn ètò wọ̀nyí, ṣé Ọlọ́run yẹn láwọn sọ pé kò mọ nǹkan tó ń ṣe mọ́? Wáyé tí Ọlọ́run, nígbà tí Ọlọ́run mọ̀ pé Ọlọ́run mọ̀ pé ẹ̀sìn kan lòun fẹ́ kó wà, wáyé tí ò fi jẹ́ kí ẹ̀sìn yẹn wà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀? Ìdí nìyí tí mo fi béèrè ìbéèrè yìí, ipe ṣé dandan ni kí gbogbo ènìyàn di ẹlẹ́sìn kan? Ẹ wá jẹ́ wò ó, ihun tí ó wá yé wa rèé o. Ẹ wá wo àwọn tó gbé ṣẹ̀ríà wá yìí. Ẹ jẹ́ á jọ wò ó gbogbo wa. Lọ́dọ̀ wọn lọ́hùn-ún, kí ni achievement tí wọ́n achieve nínú ṣẹ̀ríà yìí? Kí ni ìlọsíwájú tó ń dé bá wọn? Tí àwa náà fojú rí pé lóòótọ́ ìlọsíwájú tó bá ti gba ẹ̀sìn ṣẹ̀ríà, ti gba ṣẹ̀ríà yìí láàyè, ìlọsíwájú yóò tẹ̀síwájú ní orílẹ̀-èdè wa, pàápàá jùlọ yóò tẹ̀síwájú ní stéètì wa. Ní bí àwọn tí wọ́n gbé ṣẹ̀ríà yìí wá, tí wọ́n gbé ṣẹ̀ríà kiri yìí, ní bí àwọn ọmọ wọn náà lárí tí wọ́n ń tọrọ owó kiri yìí, tí wọ́n ṣe mìbárà kiri, àbáwọn náà kọ́ ni. Ókè, ẹ jájọ bira wa léèrè, kájọ gbé yẹ̀wò pé ọ̀dà ọmọ Yorùbá wo ló ń gbégbá bárà káàkiri tí ẹ̀ ń dáṣọ sí lọ́rùn, tẹ̀ ń bùn láṣọ, tẹ̀ ń aṣọ àwọ̀kù àbí oúnjẹ àjẹkù, àbí tẹ́ pé wọ́n ń wọ ilé oúnjẹ káàkiri, tẹ́ pé oúnjẹ tí yẹn bá jẹ kù ilé oúnjẹ wọ́n lọ ń gbé, wọ́n lọ ń jẹ. Àwa tá a jọ mọ kóòtù òjíire, ẹ jẹ́ á jọ sọ wípé nílùú tiwa o, àbí lágbègbè wa o, àbí níbi tẹ́mi wà yìí o, ìran Yorùbá àwọn ọmọ wọn bẹ́bi tí wọ́n ń jẹ oúnjẹ àjẹkù ilé oúnjẹ kiri.
àbí wọ́n wà ní oríta, àbí wọ́n wà ní junction tí wọ́n ń gba owó kiri, tí wọ́n ń gbé abọ́ lọ́wọ́ pẹ̀lú ṣẹ̀ǹda, tí wọ́n ń tọrọ báárà kiri. ní báwọn tí wọ́n ń ṣe ṣẹ̀ríà rèé, ṣé ìyẹn làwa náà fẹ́ kó ṣẹlẹ̀ nílẹ̀ kóòtù òjíire ni? ìbéèrè mi sáwọn ọmọ Yorùbá nìyí, sáwọn ọmọ aládé, àwọn ọmọ aládé, ṣé nǹkan tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ sí àwọn ọmọ aládé náà nìyí, káwọn ọmọ tiwa náà káwọn náà mọ wá ṣe kí ni, wọ́n mọ wá tọrọ báárà kiri? ó dòódì. ó dòódì. ìdí nìyí tá a fi sọ fún gbogbo àwọn ọmọ kóòtù òjíire pé ẹ jẹ́ ká jọ panupọ̀, ẹ jẹ́ ká jọ jáde, ẹ jẹ́ ká jọ pariwo síta lórí ṣẹ̀ríà. tí a bá lọ gba ṣẹ̀ríà láàyè, tá a torí ohun tá a fẹ́ jẹ́, àbí tá a torí ohun tá a jẹ, tá a fi hàn ara lé mọ̀, àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn tí ò tíì dé, tí wọ́n bá ń dé, àbáwọn tá a ti bí kalẹ̀, ẹ wò ó, wọ́n ṣẹ́ ìpè ńláńlá fún bàbá ńlẹ̀ lòmíì, àbí fẹ́ lòmíì gan tí ò tiẹ̀ ní bọ́ńbẹ̀, torí pé nígbà táwọn ọmọ náà bá dé sínú ìyà, tí wọ́n wá ń jìyà lọ, tí wọ́n á di ẹrú báńdíìtì, tí wọ́n di ẹrú Fúlàní, tí àwọn ọmọ Yorùbá tí wọ́n di ẹrú Fúlàní, ẹ rí i pé nígbà náà látò mọ̀ pé kódà gẹ tí ẹ̀yin bàbá yìí tẹ́ bá lọ nínú sàréè tẹ́ bá wà, ẹ sì mọ jìyà rẹ̀ lọ ni, títí ìgbà tí Ọlọ́run fi ṣèdájọ́. nítorí pé ó yẹ ká jọ wò ó pé ohun tó ń ṣẹlẹ̀ yìí ṣó yẹ kó mọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀. àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn tí ò tíì dé, àbáwọn tá a ti bí kalẹ̀ tí wọ́n pé wọn tiẹ̀ tíì débì kan, a fẹ́ kó wọn sínú yọ́ọ́yọ́, a fẹ́ kó wọn sínú wàhálà àti ìdààmú. àwa ronú eléyìí, àwọn ronú pé báwo làwọn ò sì jẹ́yàn. mi ì sì bá yín wí, ẹ̀yin tẹ́ ẹ jó lórí, ọ̀pọ̀lọpọ̀ yín náà lẹ kó àwọn ọmọ yín lọ ìlú òyìnbó. ọmọ èèyàn mélòó ní bẹ́ẹ̀ Nàìjíríà nù yín? ọmọ yín mélòó ní bẹ́ẹ̀ lẹ̀ kóòtù òjíire? gbogbo wọn lẹ ti kókò ń lù. ẹ wá ní káwọn ọmọ ọlọ́mọ wọn bá lè kú kí wọ́n kú, wọn ò bá lè kú kí wọ́n yè. ìyẹn lẹ wá fi wá ṣe, ẹ wá ń rìn àwọn báńdíìtì, ẹ wá ń rìn wọn pé tò ọyá o, gbogbo àwọn èèyàn wọ̀nyí ẹ mọ jẹ wọ́n run díẹ̀díẹ̀, bó pẹ́ bóyá ẹ̀yin náà lọ. ẹ̀yin gómìnà wa lẹ́ẹ̀kan sí, a ò ní gbà wá lákòókò púpọ̀, a fẹ́ kẹ́ ẹ gbé ìgbésẹ̀ tó yanrantí lórí ètò ààbò. ètò ààbò ó ṣe pàtàkì. ẹ̀yin chairman local government, ọ̀rọ̀ kàn yín, ọ̀rọ̀ kàn yín, chairman local government, ọ̀rọ̀ kàn yín. ẹ̀yin ni kẹ́ ẹ kọ́ pariwo sí ọ̀dọ̀ àwọn gómìnà. báwa ṣe ń pariwo yìí tẹ́yin sì ń gbọ́, ẹ̀yin náà ẹ pariwo lọ sọ́dọ̀ àwọn ọ̀gá yín lókè. ẹ̀yin náà ẹ mọ́ torí ohun tẹ́ ẹ̀ ń jẹ kẹ́ mọ́ lè pe ẹ̀ lè sọ̀rọ̀. àwọn tẹ́ ẹ̀ ń ṣe chairman lé lórí, àwọn ni wọ́n ń pa yìí o, àwọn wọ́n ń jí gbé yìí. ẹ wo tó ṣẹlẹ̀ ní Kwara lọ́sẹ̀ tó kọjá tá a gbọ́, odidi èèyàn 5 ni wọ́n palẹ̀ mọ́, àtọmọ ọmọ ọdún 5 péré, ọmọ ọdún 5 tí ò tí ì dúpọ̀ ọmọ ọdún 10 wọ́n palẹ̀ ẹ̀ mọ́. wọ́n ní wọ́n mú 20 million wá, wọ́n tún wá owó, àwọn fámìlì tún wá owó, wọ́n tún san owó yìí, pẹ̀lú bẹ́ẹ̀ náà wọn ò tún rìlíìsì wọn. tó gómìnà Kwara State sì ń bẹ lórí àpèrè, ń bẹ láyé kò kúrò láyé. chairman local government Ìfẹ́lódùn ń bẹ láyé kò kúrò láyé, wọ́n sì ń gbọ́. ẹ wá rí ìgbésẹ̀ gbé lórí rẹ̀. wọ́n gbé odidi èèyàn 5, wọ́n tún gba 20 million naira lọ́wọ́ àwọn fámìlì wọn. wọn ò tún wá rìlíìsì àwọn 5, bìlìntà sí pé wọ́n ti rìlíìsì ọmọ kékeré tó wà láàrin wọn tó jẹ́ ọmọ ọdún 5, wọn ò rìlíìsì ẹ̀ jáde. ẹ sì lẹ́yìn ń ṣèjọba,
ẹ̀yin emir tẹ́ wà ní Kwara State a ò lè rẹ́yìn bá wí torí pé ìran kan náà jọ ni yín, ṣùgbọ́n èèyàn ọba aládé tẹ́ wà ń bẹ̀ ẹ̀yin náà sì dákẹ́, ẹ ò sọ̀rọ̀, ẹ pariwo síta, wọ́n sì ń pa ìran yín lójú ẹ̀mí yín. Eléyìí ó burú jáì, ó burú jáì. Ọ̀ṣun State, mo gbẹ̀yìn náà nímọ̀ràn pé ẹ mọ́ sùn àsùnpìyè bí wọ́n ṣe kọ̀wé sọ́dọ̀ ti yín, ẹ tètè mọ gbégbésẹ̀ lórí ètò ààbò. Ẹ mọ́ sọ pé ńgbà tí wọ́n ti kọ̀wé pé déètì tí wọ́n fi síbẹ̀ wọn ò wá mọ́ ní déètì yẹn, ẹ mọ́ jẹ́ pé ẹ lọ rìláàsì sẹ́yìn pé ńgbà wọn ò ti wá mọ́ ní déètì yẹn kò sí wọn ò ní wá mọ́ nù. Ọ̀rọ̀ àwọn aráabí, ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ olùgbàlà ni tó ní dídí òun padà bí olè lóru ni ó sì dé. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ wọn ṣe rí nígbà wọn bá kọ̀wé tí wọn wá lákòókò yẹn, ìgbà tí wọ́n bá yọ sí yín báyìí kúlẹ̀ ni wọ́n yọ, ìgbà téèyàn ò ní lérò náà ni wọ́n wá yọ. Ìdí nìyí tá a fi sọ fún yín náà pé kẹ́yìn náà mọ̀ sùn àsùnpìyè, kẹ mọ́ rìláàsì pé nígbà tí wọn ò ti wá mọ́ déètì tí wọ́n dáhùn. Bákan náà bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́ wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà, pàápàá jùlọ ní Kwara State náà tún ni Chikanda, ẹ mọ̀ pé wàá máa ń tẹnu mọ́ ibẹ̀ yẹn dáadáa, bọ́dà ibẹ̀ yẹn náà jẹ́ Chikanda tá à ń sọ nípa rẹ̀ yìí, bọ́dà ni, bọ́dà tó jẹ́ bọ́dà sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ni, tó sì jáde sí Ṣakí, ó jáde sí Ṣakí, a lè gba Ṣakí wọlé sí Chikanda, a wá fi gba lọ Nìkì. Nìkì yìí òun ló lọ já sí Kwara, òun ló lọ já sí Benin Republic, Benin Republic ní Nìkì. Tá a bá débẹ̀ ẹnu bọ́dà ńlá ni, òun náà ló tún lọ sí Káyàmọ́, Káyọ̀mọ́ tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní Kwara State yìí, òun náà ló tún lọ bẹ̀, òun yóò tún jáde lọ sí Kìṣí, ló fi gba Ìgbòho lọ, ló fi gba Kwara State lọ́rin ló gbà lọ́rin lọ. Bọ́dà náà ni, ara Kwara State ní Chikanda, ara Kwara State ní Chikanda, torí pé àwọn náà ní chairman ń bẹ̀, chairman ń bẹ̀ Kwara State ní iná ló ń ṣiṣẹ́ ń bẹ̀. Gómìnà Kwara State ẹgbẹ́ ìgbésẹ̀ lórí ibẹ̀ yẹn náà, torí pé ibẹ̀ yẹn là ń sọ ń gbà yẹn náà lọ́rùn pé Kwara State yẹn, Chikanda yẹn ló jáde sí inú igbó Káyàmá yẹn, inú igbó Káyàmá tí wọ́n ti ṣiṣẹ́ yìí. Ó ṣe pàtàkì fún yín láti gbé àwọn ìgbésẹ̀ ìyẹn lájẹ́ pé fi yé pé ẹ jẹ́ kẹjọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gbogbo ẹ̀yin gómìnà, kẹjọ fọwọ́sowọ́pọ̀ pé ibi tó wọlé látọ̀dọ̀ titi yín sí ìpínlẹ̀ tèmi, láti ìpínlẹ̀ tèmi tó wọlé sọ́dọ̀ ìpínlẹ̀ titi yín, ẹ jẹ́ àjọ pawọ́pọ̀ láti jọ ṣe kíni, láti jọ dáàbò bò ó. Tí ààbò bá wà, tí ò sí ọ̀nà tí àwọn ará ibí yìí lè gbà wọlé mọ́, ẹ rí i pé àákápá àwọn tó ti wọlé tẹ́lẹ̀, tó ti wà lù tẹ́lẹ̀, ẹ rí i pé àákápá wọn. Ṣùgbọ́n tí ààbò yìí ò bá wá sí, tí a gbégbésẹ̀ yìí, ẹ mọ àwọn ọ̀nà tá à ń sọ yìí, ẹ mọ̀ wọ́n dáadáa ju àwa tá à ń sọ̀rọ̀ lọ. Gbogbo ọ̀nà táwọn ará ibí yìí ń gbà wọlé, gbogbo ẹ̀ lẹ mọ̀. Bẹ́ẹ̀ bá lẹ́yìn ọ̀mọ́, irọ́ ní ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ jókòó kẹjọ ṣiṣẹ́ papọ̀ lórí ètò ààbò, ó ṣe pàtàkì fún wa púpọ̀. Ẹ wo gbogbo àwọn inú igbó wọ̀nyí, àwọn inú igbó tó tóbi tí èsì inú igbó kékeré ni, pàápàá jùlọ ṣe mọ̀ pé àwọn igbó tó tóbi jù dáadáa ó fìdí sí Ọ̀yọ́ State, pàápàá jùlọ mọ́ Òkè Ògùn, mọ́ Kwara State, ó fìdí síbẹ̀ dáadáa láwọn igbó tó tóbi táwọn ará bí yìí tí wọ́n fara pamọ́ sí, tí wọ́n fara ṣeko sí. Tó ẹ jọ̀wọ́ a rọ gbogbo àwọn ọmọ kóòtù òjíire náà, àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ aládé, àwa tá a lágbára kan, tá a ní agbára méjì kan síbì kan, tó jẹ́ pé ẹ̀fọ́ àti gàárì òun náà là ń ṣe kíni, òun náà là ń jẹ. Ẹ jẹ́ káwa náà wà ní ìmúrasílẹ̀ ní gbogbo ìgbà kú ìgbà tá a bá wà
ẹ jẹ́ ká mọ wà ní ojúlá lákàn fi sọrí. A ti ń sọ fún wa ní gbogbo ìgbà pé àníṣe nípa ààbò bí àwọn gómìnà wa, àwọn chairman wa tí wọn ò bá gbégbésẹ̀, ẹ jẹ́ káwa náà gbégbésẹ̀ ní àdúgbò wa, ẹ jẹ́ á gbégbésẹ̀ níletò wa. Mo mọ̀ pé kò sí bó ṣe lè burú tó, ààrẹ nítorí rẹ̀ pé tí làákàyè rẹ̀ sì sín sí ọ̀rọ̀ tá a bá ń sọ nínú àwọn ọba tó jẹ́ àwọn ọba àbáwọn baálẹ̀ tó jẹ́ baálẹ̀ lé wa lórí ní àdúgbò tá a bá wà, tí wọ́n sì ṣe kíni, tí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ààbò. Ẹni tí ó sọ pé òun ò ní fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ààbò lákòókò tá a wà yìí, òǹtọ̀hún orí rẹ̀ ti gbálẹ̀. Ẹni tí ó sọ pé òun ò ní fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ètò ààbò nírú àkókò tá a wà yìí, òǹtọ̀hún orí rẹ̀ ti gbálẹ̀. Ìdí nìyí tá a sọ pé ó ṣe pàtàkì fún gbogbo àwọn ọmọ kóòtù òjíire, ibikíbi tó ní kálukú wa bá wà, ẹ jẹ́ káwa náà gbìyànjú nípa ètò ààbò láti ilẹ̀, káwa gbé sókè. Á wàá wò ó bóyá àwọn aráabí wọ́n bá wa tẹ́wọ́ gbà àbí wọ́n tẹ́wọ́, ó sì dá mi lójú pé wọ́n tẹ́wọ́ gbà. Wọ́n tẹ́wọ́ gbà. Ìdí nìyí tá a fi ń ké sí gbogbo ẹ̀yin gómìnà wa láti ṣiṣẹ́ lórí ètò ààbò, torí pé Kwara State ó ṣe kíni, ó ti ń parun lọ. Tẹ́ ẹ bá mọ̀, Kwara State ń parun lọ. Ẹ wò ó, Kwara State ń parun lọ. Wẹ̀rẹ̀ kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́, pa lónìí, pa lọ́la, pa lónìí, pa lọ́la, pa lónìí, pa lọ́la. Ṣé ń dínkù sí ni àbí ń pọ̀ sí? 170 lọ lónìí. Ẹ jẹ́ n béèrè lọ́wọ́ wa, lóòótọ́ agbára Ọlọ́run ká débẹ̀. Ìjẹ́ lẹ́nu ìgbà tí ó ṣẹlẹ̀ pé 170 lọ, ìjẹ́ a ti bí ọmọ 170 ní Kwara State tó sì ti tó àwọn tó ti lọ? Ìbéèrè mi kan tún rèé fún ẹ̀yin gómìnà Kwara State, fún ẹ̀yin chairman Kwara State, fún ẹ̀yin ọba aládé Kwara State, fún ẹ̀yin emir Kwara State. Nígbà tí àwọn èèyàn 170 tí wọ́n ti gbẹ́mìí mì lójú iná, lójú àwàyá, lójú ọmọ burúkú tí ń bẹ nínú ìbọn, tí wọ́n ti wá gbẹ́mìí mì, ǹjẹ́ a ti bí àwọn tí a ti bí ọmọ 170 lọ́jọ́ yẹn tí wọ́n sì ti tó àwọn tí wọ́n ti gbẹ́mìí mì, àbáwọn tó ti sá wọgbó lọ, ǹjẹ́ a ti rí àwọn míì dá padà tá a ti rọ́pò wọn? Ṣé rí pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ Kwara State ń ṣe kíni, ó ń parun lọ. Lágbára Elédùmarè, state ẹnìkọ̀ọ̀kan wà ò ní parun. State ẹnìkọ̀ọ̀kan wà ò ní parun lágbára Ṣèdùmarè. Ìran Yorùbá ò ní parun lágbára Ṣèdùmarè. Ṣùgbọ́n báwo ni ìran Yorùbá ò ṣe ní parun? Ó kù sí èmi àti yín lọ́wọ́ tí ìran Yorùbá ò fi ní parun. Gbogbo àwa tá a jókòó sínú kọ̀rọ̀ yàrá tá à ń gbégbésẹ̀ pé tó bá lè bàjẹ́ kó bàjẹ́. Àkókò rèé tẹ̀yin náà ronú pìwàdà. Àkókò ìrònú pìwàdà rèé, torí tẹ bá jókòó lórí pé kó bá lè bàjẹ́ kó bàjẹ́, bẹ́ẹ̀ bá wá ronú pìwàdà, ẹ mọ́ gbàgbé pé ẹ̀yin náà bí àwọn ọmọ sílẹ̀. Ẹ mọ́ gbàgbé pé ẹ̀yin náà ní fámílì ńbẹ̀. Ẹ mọ́ torí owó kẹta ìran bàbá yín ipe tó bá lè bàjẹ́ kó bàjẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jókòó síbẹ̀ tẹ́ ẹ dúró lórí pé ó wá lè bàjẹ́ kó bàjẹ́ yìí, àkókò ní láti ronú pìwàdà o, torí pé kò sí ohun tó kẹ báńdíìtì pẹ̀lú bó bá lè bàjẹ́ kó bàjẹ́. Kódà gan ẹ̀yin gan lọ sí, nígbà bá di woro sí woro tó di gbàgbó, tíya ọmọ mọ́ tọmọ ọmọ ìyá tí bàbá ọmọ ìyá mọ́. Nígbà ó ṣẹlẹ̀ ní Kwara nísìnyí, ṣé ẹnìkan dára wọn mọ̀mọ́? Ẹni tó bímọ 5 tó lè gbé ọmọ 5 papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo láti gbé sáré? Àbẹ́ni tó níyàwó 2, 3, 4 tó lè kó ìyàwó rẹ̀ papọ̀ kó kó wọn sáré lẹ́ẹ̀kan ṣoṣo, kó kó wọn sá fún ikú? Àbẹ́ni tó ní dúkìá ọkọ́lé 5, ọkọ́lé 6, ọkọ́lé 7, ìjọ lè gbélé yẹn papọ̀, ó lè gbé sá lọ?
dúkìá tó ní, iléeṣẹ́ tó ní jàǹkànjàǹkànjàǹrẹ̀ nígbà tí ọmọ burúkú inú ìbọn yẹn bá dé, inú ọ̀pá yẹn tó bá dé, ǹjẹ́ o lè gbé gbogbo ẹ̀, o lè gbé e lọ? O ò lè gbé e lọ. Ṣùgbọ́n kó má bàa wá ṣẹlẹ̀ débi pé àwa fi dúkìá wa lẹ̀ àbí yóò parun lójú ẹ̀mí wa, òun la fi ń ké wípé ẹ jẹ́ kí gbogbo àjọ ṣe kíni, kájọ pawọ́pọ̀, kájọ ronú wípé àníṣe báwo la ṣe fẹ́ lé àwọn ẹranko èṣù yìí lọ, báwo la ṣe fẹ́ lé wọn kúrò láàrin wa. Àwọn tó wà nínú igbó wà nínú igbó o. Ẹ jẹ́ á jọ mọ̀ pé àwọn tó wà nínú igbó, àwọn làwọn ń ṣiṣẹ́ tí wọ́n ń ṣe yìí. Àwọn tó wà nínú ìlú tá a jọ ń sùn, tá a jọ ń jí, tá a jọ ń jẹ, tẹ́ ẹ fi wọ́n ṣe ẹ̀ṣọ́ aláàbò nínú ilé yín, ẹ ń gbà pé àwọn náà ń bẹ o. Àwọn náà ń ṣe kíni, àwọn náà ń bẹ. Àwọn tí wọ́n ń ṣọ̀kadà, àwọn náà wà láàrin wa, tẹ́ pé àwọn wọ́n yan iṣẹ́ ọ̀kadà láàyò. Àwọn ni wọ́n ń gbé wa, ni wọ́n gbé wọ, ni wọ́n gbé mi. Àdọ́kadà dó, ẹ jẹ́ tẹ̀ dúró lérè ní ìsìn. Stéètì wo la lè fọwọ́ sọ̀yà pé ní stéètì yìí o, àbí ní àdúgbò mi o, àbí ní ìletò mi o, tí mo wà yìí o, ọ̀kadà tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, táwọn ṣọ̀kadà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn ọmọ Yorùbá pọ́nbélé ni gbogbo wọn. Àbí ọmọ Yorùbá ló tiẹ̀ pọ̀ ju àwọn báńdíìtì yìí lọ tí wọ́n ń ṣọ̀kadà. Àwọn ọ̀rẹ́ yìí náà ló ń ṣe ọ̀kadà, àwọn la gbà láàyè, àwọn la kó tira. Àwọn ni wọ́n ń ṣe ọ̀kadà fún wa nísìn, àwọn ni wọ́n ń gbé wa, àwọn náà la fi ń ṣe ọ̀kadà àwọn ọmọ wa lọ iléèwé. Ọ̀pọ̀lọpọ̀ ní fi báńdíìtì ṣe ọ̀kadà fọ́mọ rẹ̀ lọ iléèwé. Ọ̀pọ̀lọpọ̀ ló yẹn báńdíìtì lọ́lọ́kadà fúnra rẹ̀ tí ń gbé lọ bí iṣẹ́ láàárọ̀ tí náà ń gbé lálẹ́. Ẹ wá ní báwo ni wọ́n ṣe ń mọ ọ̀nà tí wọ́n fi ń jí wọn gbé, báwo wọ́n ṣe ń mọ̀ pé lágbájá báyìí nígbà pé wọ́n ti wà láàrin wa, àjọ ń jẹ àjọ ń mu ni. Ẹ wá sọ fún mi, báwo ni wọn ò ṣe ní palẹ̀ ẹ̀yẹ̀ mọ́? Àwọn tó ń ṣiṣẹ́ nínú ìlú, àwọn ń ṣiṣẹ́ nínú ìlú, àwọn ń ṣe ínfọ́mátì fáwọn tó wà nínú igbó. Wípé tó, ó tiẹ̀ tó wá jẹ́ ohun tó tún dùn mí, tó tún bà mí nínú jẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá, òun náà ti wá ti di báńdíìtì tóun náà ṣe kíni, táwọn náà sọra wọn di ajínigbé. Nítorí kíni? Nítorí owó. Ìdí nìyí tá a sọ fún wa pé gbogbo wa alájọ ṣiṣẹ́ papọ̀ ní àkókò tá a wà yìí. Ẹ má jẹ́ á sùn, ẹ má jẹ́ ká sọ pé election ń bọ̀, 2027 ń bọ̀, bàbá wa Tinubu yóò ṣiṣẹ́ rẹ̀ láṣẹ pé ó ń ṣiṣẹ́ lábẹ́ aṣọ. Tẹ̀rí abẹ́ aṣọ lóòótọ́, wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ aṣọ lóòótọ́. Ṣùgbọ́n kí abẹ́ aṣọ yẹn tó yọ, ohun tí ó ti bàjẹ́ jìnnà, ó kù ní kékeré. Ìdí nìyí tí a fi sọ fún wa pé kó tó di pé yóò bàjẹ́ jìnnà, ẹ jẹ́ káwa ọmọ Yorùbá kájọ jí, kájọ ṣí ọpọlọ wa sílẹ̀. Àwọn òpin ẹ mọ́ ta tẹ́tẹ́, torí pé tẹ́tẹ́ ni election. Àpẹ ẹ mọ́ dìbò, àpẹ kẹ́nikẹ́ni mọ́ dìbò. Ṣùgbọ́n kó tó di pé ìbò yẹn wáyé, ètò ààbò lọ́kọ́ ṣe pàtàkì. Ètò ààbò òun lọ́kọ́ ṣe kíni, lọ́kọ́ ṣe pàtàkì. Torí pé Kwara State ń parun lọ. State tí ó kàn a ò tí mọ̀, ṣùgbọ́n kó tó kẹ state míì náà tóun náà mọ parun lọ bí Kwara State ti ń parun lọ yìí. Ìdí nìyí la fi ń ṣe kíni pé ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ tí ó nípọn. Iléeṣẹ́ Koiki Media bringing the work closer to your doorstep, òun náà ló ń bá wa sọ̀rọ̀ ìmọ̀ràn ní àárọ̀ yìí. Nírú àkókò yìí ló fún wa nímọ̀ràn wípé ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ lórí ètò ààbò. Iléeṣẹ́ náà kò ní bàjẹ́ o. Koiki Media bringing the work closer to your doorstep. Mo kí yín ọ̀gá wa Ọláyọmí Kóyèkí, mo kí yín púpọ̀ fún iṣẹ́ takuntakun. Torí pé ẹ jẹ́ kí etí gbogbo ọmọ Yorùbá kó di. Bẹ́ẹ̀ wá sí jẹ́ kí etí ọmọ Yorùbá di yìí, mo gbà ládùúrà pé etí ẹ̀yin náà ò ní di. Torí pé gbogbo àwọn tó bá ti ń ní aṣọ ààbò láti mọ dá ààbò bo ọmọlàkejì rẹ̀, lágbára Elédùmarè, ààbò Ọlọ́run kò ní kákò lórí ẹ̀yin náà láṣẹ Èdùmarè. Mo kí yín púpọ̀. Mo fi kíkí yín, mo á fi kí bàbá wa Mọ́jàsọ́lá Ìgbòho Òòṣà, mo kí wọn púpọ̀. Mo fi kíkí yín, mo fi kí bàbá wa Adébánjí, bàbá àgbàlagbà Akíntóyè, bàbá Kẹ́mi Ọláògùn. Ẹ̀yin lẹ ń ṣẹ̀gúsí, lágbára ọlọ́wọ́ Ọlọ́run, ọwọ́ tẹ fi ń ṣẹ̀gúsí náà, ẹ̀yin náà lẹ máa jẹ́ lójú ẹ̀mí yín, ẹ ò ní jẹ́, ẹnikẹ́ni ò ní jẹ́ lẹ́yìn yín.
ẹ ò ní lọ jẹ nínú sàárè láṣẹ Èdùmàrè. Mo kí pírẹsidẹ́ǹtì gbogbo ẹgbẹ́ Ìfẹ́lódùn, mo kí yín fún iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe. Àárín gbìyànjú tí yín náà gbogbo ẹ̀ náà là ń gbọ́, à ń gbọ́ gbogbo ẹ̀ bí ètò ṣe ń lọ létòlétò. Ọlọ́run yóò máa fún yín ṣe láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo àwọn ọmọ kóòtù òjìrè lẹ́ẹ̀kan ṣe tí a lórí ọ̀fẹ́ àti àǹfààní láti darapọ̀ mọ́ ètò Koiki Media bringing the work closer to your doorstep ní àárọ̀ àkókò yìí. Mo kí wa pé a kú iṣẹ́ takuntakun. Mo tún gbà ládùúrà bí mo ṣe mọ́ ń gbà ládùúrà pé náà ní tán lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa níbi tí a ti ń mú owó láti wọ́n fi ṣe dátà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti lè mọ gbọ́ ètò tó ń lọ lórí ìkànnì Koiki Media bringing the work closer to your doorstep yìí. Mo gbà ládùúrà fún yín, lágbára ọwọ́ yóò ní kàn sálẹ̀ àpò. Ní báyìí a mọ̀ fi ìbíbàyè a mọ̀ fi ṣe ìlọ, a ò ní gbára wa lákòókò púpọ̀, ṣùgbọ́n lẹ́ẹ̀kan sí mo tún fẹ́ rán wa létí pé ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ kóòtù òjìrè ẹ jẹ́ ká pariwo síta lórí ọ̀rọ̀ sẹ̀ríà. Ẹ jẹ́ ká pariwo síta lórí ọ̀rọ̀ sẹ̀ríà. Gbogbo àwa tá à ń lo Android phone tí a wà ní tá jẹ́ mídíà, àbáwá tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wa ohun tá à ń gbé lórí ìṣiríṣi àwa náà máa ń gbé nǹkan tá a máa ń jù síta. Ẹ ṣe jẹ́ ká lo àǹfààní yìí ká fi sọ̀rọ̀ nípa sẹ̀ríà, ká fi pariwo fún àwọn gómìnà wa, ká fi pariwo fún pírẹ́sidẹ̀ntì wa, ká fi pariwo fún àwọn ọba wa, kí wọ́n mọ̀ ṣe jẹ́ ká gbà á láàyè nílẹ̀ kóòtù òjìrè. Tá a bá gbà á láàyè nílẹ̀ kóòtù òjìrè, omi ó tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu, wàhálà ó dé bára Yorùbá. Ẹ mọ̀ jẹ́ ká sọ àwọn ọmọ wa, ẹ mọ̀ jẹ́ ká sọ wọ́n di ẹni tó ń tọrọ bárà. A ò ní ìrújú báyìí lọ fún orúta àkókò yìí. Mo kí wa púpọ̀ lẹ́ẹ̀kan sí Koiki Media bringing the work closer. Ẹ̀yin bàbá mi, mo ṣe ẹ ṣé, mo dúpẹ́, mo yìn yín, mo kí yín, mo kí yín, mo kí yín. Gbogbo members pátápátá, gbogbo ẹ̀yin tí mo Koiki, mo kí yín bí ẹ ṣe ń jù síta, mo kí yín, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Ọwọ́ yín ọmọ òrùkè, lágbára Elédùmarè, ọpọlọ yín ò ní dọ́bà. Mo gbà ládùúrà pé a ò ní tẹnu gbó bí ọwọ́ láṣẹ Èdùmàrè. Ọ̀rọ̀ tá ó sọ, tá ó fi sìn sọ, Ọlọ́run ò ní jẹ́ ká bá wọn sọ. Ọ̀rọ̀ tá ó sọ tá fi kú sínú páńpẹ́ ìjọba, Ọlọ́run ò ní jẹ́ ká bá wọn sọ. Lágbára Elédùmarè, gbogbo àdáwọ́lé ẹnì kọ̀ọ̀kan wa yóò máa yọrí sí rere ni o láṣẹ Èdùmàrè. Iléeṣẹ́ Koiki Media bringing the work closer to your doorstep ó sọ pé ó dìgbà.